ọba tó máa ń fún un síbò. Ó bá dé láti bí wọ́n ti bá lè bí. Ó ti pẹ́ lọ́dún tí mo pẹ́ lè bí. Ó bẹ̀ sí pẹ́ lẹ́nu lásìkò ẹnu wàhálà ló ṣe kọ́lé pàtó bí ó sì rìn àbí ó ṣe rí wọn. Munji TV, showcasing African entertainment. Omi tí ẹ̀wà ló ti àgbẹ̀ lọ́wọ́, bàbá wọn ti ọgbà lọ́jọ́ tí wọ́n ní ìwé o. Bàbá wọn máa lò wọ́n ṣọjọ́ bí, ọjọ́ bí. Èmi àmọ́gbò débi sí ọjọ́ tí mo bá máa dùn mọ́, mo padà wá ní sí. Ọlọ́run tó sọmọ náà kò mú lọ́sọ̀ọ́ tó ṣe fọ́tù sáà èyí. Ọlọ́run tí ó pọmọ fún ọlọ́mọ àbí báyọ̀ báyọ̀ lórí. Ẹ̀gbọ́n mo nìyẹn jẹ́ jọ̀gbọ́, ó yẹ kí n gbàlú. Ó yẹ kí n gbàlú kí n gbà. Omi ọ̀pọ̀ ní oṣù mi lọ́jọ́ ènìyàn. Tùmí máa dayọ̀ mo ti bá ẹ̀ dúpẹ́. Ó yẹ kí n gbàlú kí n gbàlú ọ̀pẹ́. Ọ̀pọ̀ ní oṣù mi lọ́jọ́ ènìyàn. Tùmí máa dayọ̀ mo ti bá ẹ̀ dúpẹ́. Ẹ̀jẹ̀ mi ọ̀tá ògbáré ayé mi. Ìṣòro mi sáwọn tó ní ayé ló ń gbà. Ẹ̀sìn ló ń gbà. Ẹ̀sìn ló ń gbà. Tó bá ti rán lọ́mọ òṣèlú. Olóògùn tún ní àwọn tèmi gáàsù. Gáàsù tó bá dún ní ìlọ́lá ọmọ ṣe èmi bẹ̀. Gáàsù òṣèlú gbogbo àjọ. Olóòdè ọjọ́ wà ó. Ojú gáàsù wà. Ẹjọ́ tó bá ti lórí Facebook lálẹ́ yìí. Wọ́n tó bá fẹ́ràn táyé dáadáa náwó sókè. Táyé nìkan ní láti jù. Wọ́n bá wà bí ọmọ gbogbo ọmọ yìí máa yan o. Ẹ̀yin náà ọmọ yìí máa yàn látàá lọ́rùn. Ẹ̀yin tó fẹ́ràn táyé. Gbogbo èèyàn tó lè gbọ́rọ̀ mi yá sí òun o. Gbogbo èèyàn tó lè gbọ́rọ̀ mi yá sí òun o. Gbogbo èèyàn tó lè gbọ́rọ̀ mi yá sí òun o. Alúmọ̀ ẹ̀ṣẹ̀ òun. Àdìsẹ́gbẹ́ gbogbo èèyàn alábẹ́ sí ẹ̀dá ẹ̀dá rẹ̀ o. Gbogbo èèyàn alábẹ́ sí ẹ̀dá ẹ̀dá rẹ̀ o. Gbogbo èèyàn alábẹ́ sí ẹ̀dá ẹ̀dá rẹ̀ o. Ọ̀rọ̀ yìí ti yé wa. Wọ́n fẹ́ ká wọ́n ṣàyè lárúkọ bá mú. Táwọn bàbá yìí ń gbèsè o. Táwọn wọ́n fẹ́ dàda yéjò. Táyé ìgbà rẹ̀, àwí fún mi, ó tó dání ìyọ̀nà. Báṣu àti mọ̀lé owó tẹ̀lé, àwọn agbáṣe sí àárọ̀. Gbogbo ẹ̀yin tó bá mọ̀rọ̀ ní ẹsẹ̀ wò. Gbogbo ẹ̀yin tó bá jọ̀rọ̀ ní ẹsẹ̀ wò. Gbogbo ẹ̀yin tó bá jọ̀rọ̀ ní ẹsẹ̀ wò. Àdúgbò ń ṣe náà. Àwọn kan tuntun kutu, wọ́n ṣe pé bàmọ̀dà, wọ́n ò lé onífá, wọ́n ò lé oníṣègùn, wọ́n ti lọ bá lu fà tó síbẹ̀síbẹ̀, síbẹ̀síbẹ̀, ó ti lẹ̀, síbẹ̀síbẹ̀, síbẹ̀síbẹ̀, ó ti yà sí ẹ̀ṣọ́. Gbogbo ẹ̀yin kan ní bàbá ní ẹ̀ṣọ́. Gbogbo ẹ̀yin alábọ̀ sí ẹ̀ka ẹ̀ṣọ́. Ọ̀rọ̀ ìdílé.
tó sọ́ọ̀sì nínú ìyáwó mi o fún ìwé ìlànà àwọn ọmọ ọmọ ìfúnná olùkọ́ olùkọ́ ìfúnná lórí ẹ̀kọ́ nígbà tá a sọ pé Yusuf ó máa dán ọmọ lórí bẹ́ẹ̀ ṣe dáadáa báwo a tún ní pé Yusuf ó máa ṣe fẹ́ẹ́ kiri ó máa gbà sí déètì ẹ̀yìn ẹ̀lìmì ẹ̀tún ní wọ́n ẹni ọmọ báwo ló ṣe máa dé àgbà sáàsì tún ní ìmọ̀ràn ló tún ní o ọ̀nà lọ́jọ́ ìrìn ìrìn
ṣe. Àdìdì yàrá ló mú mi ní wà káwọn ṣe. Bàbá àdìdì ló kọ fún mi lóye tutù. Ọjọ́ ìfọwọ́ sàláàtì. Yàrá àdìdì yìí. Olóògbé ń dán sọ tuntun ni. Olóògbé bá fún mi. Yàrá àdìdì yìí. Yóò bàrà ní ọjọ́. Ọmọ àdìdì ìlú ìyàwó. Nasali
Abẹ́ni orí ìmọ̀ràn ìlú. Ẹlẹ́rìí ẹgbẹ́ ní ìlú èèyàn búrọ́sì. Bàbá lọ́jọ́ lọ́kọ̀ọ̀kọ̀. Bàbá lọ́jọ́ oṣù kẹta bàbá rẹ̀ ìwé yìí. Olóyún ní sá àwọn ìtìká oṣù. Àwọn tí lábẹ́ yẹn. Bàbá tó bá gbọ́ ọ̀la. Bọ́lá àwọn èèyàn ẹ̀ ń kọ́lé. Bàbá mi bọ́lá ní London o, mo máa bá mi wá lé àbúrò. Ìjàgbá ń kọ́ ẹ̀. Ẹgbà mi o, ìjà àwọn àjọ ó ti dá sọ̀rọ̀ o. Ìjà wa ti dá sọ̀rọ̀ o. Ẹgbà mi kì í ìjà àwọn àjọ ẹ̀. Lókè mi ò tún. Aṣọ ẹjọ́ kù. Ìjà àwọn àjọ aṣọ ẹjọ́ ìlú. Ìyá ti fi gbẹ́sẹ̀ mú ìyá ẹjọ́. Ó ti gbẹ́sẹ̀ mú. Ìdáyà ọkọ̀ ìdáyà ọkọ̀ ìròyìn àwọn ọkọ̀. Ìdáyà ọkọ̀ ìdáyà aláṣọ ìjọ oṣù mẹ́ta náà ìgbàgbọ́ ṣe àbúrò tàbí ní ẹgbẹ́ ìlú mẹ́ta 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 àbúrò tàbí ní ilé ìlú pásítọ̀ ọmọ ìyá sẹ́ni ọmọ ìyá sẹ́ni. Oya tó ní bá bá ọ̀hún àwọn èèyàn yóò wá ní wọn. Ọwọ́ yóò wọ́n sọ àwọn ọ̀hún sílẹ̀. Lọ́sí ọ̀hún ìyá sẹ́lẹ̀. Ọ̀hún ìyá sẹ́lẹ̀. Ọ̀gá wa gbé. Àwọn ìṣòro ẹ̀rọ. Ọjọ́ alápapọ̀ ló bá ti lé orí ìdókòwò ẹ má jù yàn ẹ̀yìn ẹni. Àwọn ìṣòro ẹ̀rọ Abíọ́lá tó má kàn án láti ilé. Ọ̀gbọ́n tó ti dóni wàá bò ó má jù yàn ẹ̀yìn ẹni. Àlámú. Àbáríyánu. Ìdílé bíọ́sì. Ìdílé kọ́rẹ́sì. Ọmọ owó ọ̀lẹ́ni méjì o. Àlámú. Ìdílé bíọ́sì wọ ọ̀lẹ́ni méjì o. Àlámú. Tìmọ̀lámù. Ìlú mi àádùn. Ọjọ́ ojú òní ti rẹ̀ o. Mondial TV, showcasing African entertainment.
Mondial TV, showcasing African entertainment.